tó ẹ̀yin èèyàn mi ẹ súnmọ́ bí ẹ̀yin ọmọ Yorùbá ní tilé lóko kí ẹ wá gbọ́ nǹkan tí wòlíì yìí sọ, kí ẹ wá gbọ́ àsọtẹ́lẹ̀ tí wòlíì yìí sọ, ohun tí ó máa ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation, ohun tí ó máa ṣẹlẹ̀ sí ààrẹ Tinubu. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jìnnà sí prógráàmù yìí o, gbogbo yín àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà, mo fẹ́ kẹ́ wá listen, kẹ́ wá gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ láìpẹ́. Àrá ńlá kan sán láti ọ̀run, ibi tí àrá ètò lágbára dé èèyàn fẹ́ lè má gbọ́ nǹkan kan mọ́. Ẹ̀rù wá bà olóyè Sunday Igboho gan, ẹ̀rù bà olóyè Sunday Igboho pé olóyè Sunday Igboho gan rò pé bóyá àrá yẹn máa pa òun ni, ṣùgbọ́n olóyè Sunday Igboho dúró àti àwọn kọ̀ọ̀kan àwọn náà dúró. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wọ́n dẹ̀ ṣe lẹ́yìn ìgbà yẹn olóyè Sunday Igboho wá kọ́ọ̀sì kòtò ńlá yẹn bọ́ sínú ilé tó fi ẹ máa listen o, ọ̀pá àṣẹ. mo wà pẹ̀lú yín o. Olómú mi rántí ìṣípayá mi o. Ṣé ẹ rí ìpàdé táwọn lọ́balọ́ba fẹ́ ṣe? Ẹ jẹ́ kí wọ́n sòótọ́ o. Ẹ bá gbogbo àwọn lọ́balọ́ba sọ̀rọ̀ kí wọ́n sòtítọ́ kí wọ́n sòdodo. Torí pé tí wọ́n bá fi èké, tí wọ́n bá fi bo ọ̀rọ̀ lórí, tí wọ́n bá fi itọ́ funfun sí ẹ̀tọ́ fi tọ́ ẹ̀jẹ̀ sínú, tí wọ́n tún tọ́ funfun síta. Ṣé ẹ rí láti ọjọ́ ìpàdé yìí? Ẹ kọ ọ̀rọ̀ yìí sílẹ̀ o. Látọjọ́ tán bá ti ṣèpàdé yìí sí oṣù mẹ́fà. Ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi comment, ẹ máa bá mi share, ẹ pín, ẹ bó kó lọ fà. Kò sí ọmọ Yorùbá tí kò yẹ kó gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa bá mi share, ẹ máa bá mi share program yìí. Kí wọ́n sọ gbogbo àdúgbò ní orúkọ wọn, orúkọ wọn níbí Ọbásanjọ́ Christian, Babangida Avenue, Tinubu Katigra. Kí ó ní ìrònú wọn ni pé kí ilé wọn kó wà sí ọmọ ìṣẹ́ra àwọn ọba tí wọ́n ń jí gbé, wọ́n ti sọ ipò ọlá wọn nù. Ọba sọpọ̀ ọlá ẹ̀ nù. Wọ́n ti sọ ipò ọlá wọn nù. Nínú ìwé orin Dáfídì Psalm 136:18. Àánú gbà tí wọ́n tún jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì yóò yà yín lẹ́nu, ẹ̀yà máa bá ètò bọ̀, ẹ mọrú èèyàn tí wọ́n jẹ́. Tá a bá ń sọ̀rọ̀ pé kéèyàn wọnú òfurufú kó lọ kó bọ̀, bàbá tẹ̀ ń wò lójú ìwòran yìí, àwọn lẹni àkọ́kọ́ irú ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ já lọ tààràtà lórí pé kí l'Ọlọ́run sọ gangan nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó wá wọnú orílẹ̀-èdè Yorùbá. Kí làwọn àṣírí tó wà ń bẹ̀? Kí nìdí? Kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ṣe ń lọ yìí àti bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè? Ìjọba Bọ́lá Tinubu ń kọ́ àwọn lọ́balọ́ba àwọn lóyè tó wà nílẹ̀ Nàìjíríà tí wọ́n jẹ́ ti ilẹ̀ Yorùbá. Nnamdi Kanu àníṣaláìdé ọ̀dọ̀ tiẹ̀ náà. Ẹ wo kò sí àkókò mọ́, ẹ jẹ́ ń tara ṣàṣà dọ́dọ̀ wòlíì tó ráàánú gbà. Bàbá ẹ kú déédéé àsìkò yìí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé, ẹ kú déédéé àsìkò yìí. Àwọn náà ń kí yín pé wọ́n sọ pé yẹ sà gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin lùfẹ́ wa, ẹ máa bá wa pín ètò yìí dáadáa. Bàbá a wò ó pé ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀, ògbó òṣè dágbé irin pọ̀ lágbẹ̀dẹ. Kí la níbo làbá ti bẹ̀rẹ̀? Ó yá ìjà bẹ̀rẹ̀ báyìí. Bàbá láìpẹ́ yìí orílẹ̀-èdè Yorùbá nípasẹ̀ Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè wọ́n máa mú ìwé ẹ̀sùn kan lọ sí ibi tí wọ́n ti ṣègbéyàwó fún amalgamation ìpètò. Ẹni bá mọ gbé àti gun gbé yẹn ibi tá a bá ti gbàgùn kí là á gbà sọ. Bẹ́ẹ̀ni. Bàbá kí lẹ rò sí Ọlọ́run nǹkan tí Ọlọ́run sọ lórí ọ̀rọ̀ yìí, àbọ́lọ́run ti ẹ̀ sọ ọ̀rọ̀ kàbọ̀ dákẹ́, ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀. Mo kí i lẹ́ẹ̀kan sí i. Wọ́n jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ó ní Olúwa ti sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mo sì gbọ́ ní ìgbà méjì. Ní ìgbà méjì. Agbára àti ìgbàlà ó jẹ́ ti Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ṣé rí Ọlọ́run ọ̀gá ògo kò fi orílẹ̀-èdè Yorùbá kò fi sílẹ̀. Kò fi sílẹ̀. Àwọn ìjìnlẹ̀ kan wà tó lágbára gidi gan tí àwọn àṣepayá kan wà tó lágbára tí mo rí nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Ẹni sùúrù ẹ̀rí ìṣípayá nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Ọyẹ ìtúlẹ̀. Torí pé ṣe rí àkọ́kọ́ náà jẹ́ kí n ti bíbá bẹ̀rẹ̀. Olóyè Sunday Igboho tó jẹ́ bíi tá a lè pè ní foreman tó jẹ́ forefront tó wà níwájú gbogbo ọ̀rọ̀ yìí gan. Nǹkan tí mo rí nínú ìjìnlẹ̀ tẹ̀mí ni wípé mo rí olóyè Sunday Igboho tí ọ̀pọ̀lọpọ̀ èrò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé. Nínú ẹ̀mí èmi náà ń tẹ̀lé lọ.
mo á ń béèrè pé níbo gan là ń lọ. Ìrìn àjò yẹn gùn, ìrìn àjò yẹn gùn gan, ṣùgbọ́n kí n gé ní kúkúrú, mo wá rí olóyè Sunday Igboho níbi ààfin. Ó dàbí àwọn ààfin ọba ayé àtijọ́, bí àwọn ọba lágbára. Ilé yẹn tóbi gan láyè sí a lè pè níbi castle àbí mansion. Ilé ńlá ni. Ṣùgbọ́n ṣe rí níbi ojú ọ̀nà téèyàn ó gbà kó tó bọ́ síbi iwájú ilé yẹn láti wọnú ilé, kòtò ńlá kan wà láàrin ibẹ̀. Ìyẹn kòtò giriwo. Kòtò giriwo. Láàrin kòtò yẹn, nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ egun òkú àwọn ènìyàn tó ti kú ló wà níbẹ̀. Ṣùgbọ́n lójijì olóyè Sunday Igboho wá kọjá kòtò yẹn, kọjá sódì kejì níbi tí ilé ńlá yẹn wà. Bàbá ńlá kan wà nínú ilé yẹn. Bí bàbá yẹn ṣe rí pé olóyè Sunday Igboho kọjá síbẹ̀ yẹn, ìbéèrè kò tọ́kọ́, ó ní báwo ló ṣe kọjá. Pé báwo ló ṣe ní Sunday ṣe fọ kòtò yẹn àbó gbanú ẹ̀. Báwo kò gbanú kòtò, ó fò kọjá ni. Ó fò kọjá. Èmi náà ò dẹ̀ rí bí afárá, mi ò rí. Ṣùgbọ́n kì í ṣe pé ó wọnú kòtò, ó rí kòtò ló gbà kọjá lọ. Kábíyèsí Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn egun òkú, àwọn agbárí, àwọn egun apá, egun ẹsẹ̀ ló kúnnú kòtò yẹn tí wọ́n ti kú. Ejò wọn wà ń bẹ̀rẹ̀ kékeré gbogbo ẹ̀ gan. Ṣùgbọ́n èmi wá ń fẹ̀mí bèrè pé òkè kí ni ìtumọ̀ àwọn egun òkú tó wà nínú kòtò yìí. Bàbá yẹn wá sọ wípé gbogbo àwọn tí wọ́n fẹ́ wá síbí ìbàyí ṣáájú, pé gbogbo wọn ni wọ́n ti kú sínú kòtò yẹn. Kábíyèsí Ọlọ́run. Pé ó ṣòro fún ẹnikẹ́ni láti kọjá sí ibi ìbàyí. Bàbá yẹn ti dàgbà, ó ti dàgbà gan. Orí bàbá yẹn mo ṣe, orí ẹ̀ tóbi kẹ̀lẹ̀sì báyìí, ó dàgbà àgbàlagbà gidi ni. Bàbá yẹn wá wọlé lọ pé níwọ̀n àgbà tó ti kọjá, wá lọ gbé ọ̀pá. Ó dàbí ọ̀pá, kí wá tó ṣọ̀pá lásán o. Torí pé ní inú ìran tí wọ́n bá gbé ọ̀pá fún èèyàn, ó ń túmọ̀ sí àṣẹ. Authority ni ọ̀pá ló túmọ̀ sí lójú ìran. Ṣùgbọ́n ọ̀pá yìí wá ṣọ̀pá lásán, wá ní adé lórí, tá a lè pè ní ọ̀pá aládé. Ni bàbá yìí wá gbé fún olóyè Sunday Igboho. Ẹ̀rù bà èmi gan. Bàbá yẹn ní ó la gbélé olóyè Sunday Igboho. Ṣùgbọ́n ṣáájú kí olóyè Sunday Igboho tó wọ inú ilé yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò pọ̀ tán sáà ń gbára, kì í ṣe olóyè Sunday Igboho nìkan ló ń dábọ̀, àwọn èèyàn míì náà pọ̀ tí wọ́n jọ ń bọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ajẹnilẹ́sẹ̀, abatẹnijẹ́, àwọn yẹn tó ti pé bí wọ́n ṣe fa ìrìn àjò yẹn sẹ́yìn, òun ni àwọn tó ń pa ẹja tẹ̀lé káwọn náà lè bá yé ẹ̀jẹ̀, ẹja ṣe bí ọ̀rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àrá ńlá kan sán láti ọ̀run. Ibi tí àrá ètò lágbára dé, èèyàn fẹ́ lè má gbọ́ nǹkan kan mọ́. Ẹ̀rù wá bà olóyè Sunday Igboho gan. Ẹ̀rù bà olóyè Sunday Igboho pé olóyè Sunday Igboho gan rò pé bóyá àrá yẹn máa pa òun ni. Ṣùgbọ́n olóyè Sunday Igboho dúró, àti àwọn kọ̀ọ̀kan àwọn náà dúró. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wọ́n dẹ̀ ṣègbé. Lẹ́yìn ìgbà yẹn olóyè Sunday Igboho wá kọ́ọ̀sì kòtò ńlá yẹn bọ́ sínú ilé tó fi gba ọ̀pá àṣẹ. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìjìnlẹ̀ ni o. Ìjìnlẹ̀ ni bàbá. Ìjìnlẹ̀ tó lágbára ni sà. Bàbá ìjìnlẹ̀ ni. Ó sì yé mi dáadáa. Torí pé ṣe rí ìṣòlè Sunday Igboho nìkan ló kọ́kọ́ sọ̀rọ̀ Yorùbá nation láyé. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nínú àwọn tẹ́yìn náà gbọ́njú mọ̀, mélòó ni wọn ló wà láyé lónìí? They don't go. Wọ́n ti kú. Nínú àwọn tẹ́ ẹ sì mọ̀ tí wọ́n wà láyé tí wọ́n ti fìgbà kan sọ̀rọ̀ Yorùbá nation, sọ́pọ̀lọpọ̀ wọn ń sọ ọmọ lónìí. Wọ́n sọ ọmọ yàtọ̀ sí Professor Banji Akintoye lókun. So ìjìnlẹ̀ ni ohun tó túmọ̀ sí ni pé Yorùbá nation ń bọ̀ o. Ṣùgbọ́n wọ́n fi ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ṣètùtù. Ọbẹ̀ tà ṣe bọ́ta ni. Ohun tó túmọ̀ sí nìyẹn. Ṣé bá àwọn ọ̀tá ni? Àwọn ọ̀tá ni. Kán pẹ́ kán tó kú. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wọ́n ti ń rò pé nígbà wo ni Yorùbá nation ó wáyé? Nígbà wo ni ó wáyé? Ohun tó gbogbo wa náà ni. Ìran Yorùbá ó máa bọ́ lóko ẹrú. Ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Bàbá mo wà pẹ̀lú. Ìran Yorùbá máa bọ́ lóko ẹrú. Ìyẹn ni ìran àkọ́kọ́. Ṣé rí mo ṣe tó ń padà bọ̀ olóyè Sunday bàbá Akintoye. Ohun tí mo rí sí bàbá nípa ti ẹ̀mí leléyìí. A kọ́ nínú ìwé Àìsáyà. Ó ní pé fear not, ó ní má ṣe bẹ̀rù. Ẹ má bẹ̀rù. Nínú ọkàn bàbá ń wò pé ní ìgbà wo ni, torí bí bàbá ṣe fẹ́ ni pé bí kí Yorùbá nation yẹn kó sáré ṣẹlẹ̀. Kó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá ti ń dàgbà. Bàbá ti dàgbà àbí? Tí ìsìnkú lójú bàbá. Bẹ́ẹ̀ ni àṣẹ. Àmín.
bàbá wọn pé bí kékeré ti ṣẹlẹ̀ torí bó ṣe wù wọ́n bàbá tá à ń sọ yìí kì í ṣe olùṣe èèyàn àwọn ọmọ rẹ̀ kì í olùṣe ènìyàn ìfẹ́ ọmọ ènìyàn ni tó bá jẹ́ pé ti bàbá nìkan tí wọ́n jẹ tọ́jọ́ kó fi dé ó wà ńlẹ̀ ṣé ó wà ńlẹ̀ bẹ́ẹ̀ni àwọn tí bàbá ti ràn lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé wọ́n máa ṣèrànlọ́wọ́ bẹ́ẹ̀ni wọ́n tí wọ́n ń pè ní ìfẹ́ òtítọ́ ó nìyẹn ó ní bàbá Akíntóyè ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ fún bàbá Akíntóyè pé ẹ má ṣe bẹ̀rù ó ní orin yẹn ló fi wá wáyé pé kò tọ́ káwọn mímọ́ bẹ̀rù kí wọ́n sọ̀rẹ́ tinú atọ́kọ nínú ìwé Àìsáyà ó ní àwọn tó dúró de Olúwa ó ní wọ́n fi ìyẹ́ gòkè bí idì ó ní wọ́n sáré kì yóò sì rẹ̀ wọ́n mo fi eléyìí sọwọ́ sí bàbá Akíntóyè àti gbogbo ọmọ Yorùbá tí wọ́n ń pè fún orílẹ̀-èdè Yorùbá ṣé ẹ rí gbogbo ẹnikẹ́ni tó ń fi omijé béèrè fún ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀dá tó fẹ́ Yorùbá nation dénúdénú àwọn kan ń gbàdúrà sí Ọlọ́run lójoojúmọ́ omijé ojú wọn sì ń kán sílẹ̀ ṣé ẹ rí nínú ìwé Revelation nínú ìwé ìfihàn Ọlọ́run ò fi omijé ojú tálákà ṣeré o bẹ́ẹ̀ni gbogbo omijé ẹ̀dá tó bá bọ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí ìyà tí ìjọba fi ń jẹ wọ́n Ọlọ́run máa béèrè lórí àwọn ìjọba yẹn o ohun tó dájú ni mò ń sọ fún yín o Ọlọ́run máa béèrè ìjìyà ń bọ̀ mo sì ń padà bọ̀ lórí ìyẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣípayá ó pọ̀ gan-an ó pọ̀ ṣe rí nípa ti petition tí wọ́n kọ sí United Kingdom ìjìnlẹ̀ pọ̀ ń bẹ̀ ṣe rí lẹ́tà tí olóyè Sunday Igboho tó sì máa mú lọ ìṣẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ ni nínú Bíbélì nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì fẹ́ bọ́ lóko ẹrú Áárónì àti Mósè kì í ṣe ẹ̀kan ni wọ́n lọ bá Fáráò ẹ̀kan kọ́ wọ́n ní sà ẹ jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ bẹ́ẹ̀ni a kọ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ní gbogbo àwọn tí wọ́n gba ilẹ̀ Olúwa fún ara wọn ní ìní bẹ́ẹ̀ni kí Ọlọ́run ọ̀gá ògbó ṣe wọ́n gẹ́gẹ́ bí àjókù koríko àṣẹ ni mo sọ o ní orúkọ Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ni mo sọ eléyìí gbogbo ẹ̀dá tó dúró pé orílẹ̀-èdè Yorùbá nation ò ní dé gbogbo ẹ̀dá tó ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ pé orílẹ̀-èdè Yorùbá ò ní tẹ Yorùbá lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògbó á ṣe ẹ̀mí wọn gẹ́gẹ́ bí ajá ti kú tòun tòlùgbòrò pẹ̀lẹ́sẹ̀ méjì lọ́rùn àkọ́kọ́ nínú ọ̀rọ̀ mo máa ń fẹ́ kí n bá ń sọ̀rọ̀ kí n máa fi ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tì í torí pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga gbogbo orúkọ rẹ̀ lọ ó ní gẹ́gẹ́ bí ajá ti láìjẹ Lábótì wọ́n sọ fún Áhábù àti Jésíbẹ́lì aya rẹ̀ pé bẹ́ẹ̀ ni ajá yóò láìjẹ wọn bẹ́ẹ̀ ló sì rí tó bá jẹ́ pé ohun tí mo sọ lónìí nínú ìwé mímọ́ bẹ́ẹ̀ ló ṣe rí ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì gbogbo ẹni tó ń yọ ọmọ Yorùbá lẹ́nu gbogbo ẹni tó ń kógun ja Yorùbá nílé àti lóko gbogbo ẹni tí ó ń fi àìfàyàbalẹ̀ dé bá ọmọ Yorùbá ní orúkọ Jésù Kristi Ọlọ́run ó fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù àmín Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù àmín ṣe rí gbà mí ti bá wá omijé máa fẹ́ bọ́ lójú mi torí pé ilẹ̀ Yorùbá ilẹ̀ ọlọ́ràá ni nígbà tí Boko Haram bẹ̀rẹ̀ nígbà yẹn lọ́hùn ayé ìgbà tó tiẹ̀ di kó ti ń lajú dẹ̀ láyé ìgbà ìjọba Ọbásanjọ́ àwọn yẹn nírọ́ ni kò lè débí bí orin táwọn kankan kẹ́rẹ́kẹ́rẹ́ ó kàn wá òye ó ti débí ọkàn wá gbù ọkàn wá kúkú wọ́n ń gbé olówó wọ́n ń gbé ọmọdé bẹ́ẹ̀ ni wọ́n ń gbé àgbàlagbà nílẹ̀ Yorùbá wa yìí náà ohun tó tini lójújo lè lọ́pọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní àwa ó ṣe wá kọrin Ọlọ́run nínú Psalm 137 àwọn ọ̀tá ń béèrè lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí àwọn Fúlàní ṣe ń challenge Yorùbá nílẹ̀ Yorùbá wa yìí ní Ògùn state ní Ondo state wọ́n á pa àwọn ènìyàn nílẹ̀ Yorùbá wa ó dàbí Psalm 137 ni kí ló wí ó ní ẹ̀bá odò Bábélì ṣe mọ̀ pé ilẹ̀ Yorùbá náà wà náà sún létí òkun ó ní ẹ̀bá odò Bábélì káwọn máa sọ pé létí òkun tá a wà ó ní àwọn ọ̀tá wa wọ́n ń béèrè pé ká kọrin ìbílẹ̀ wa fún wa wọ́n ní àwa ó ṣe kọrin Olúwa ní ilẹ̀ àjèjì kò ṣeé ṣe ìyẹn ni pé àwọn wọ́n ń challenge Yorùbá kí lórin ìbílẹ̀ ti Yorùbá iṣẹ́ wa fún ilẹ̀ wa orílẹ̀-èdè bí wa ni orílẹ̀-èdè bí wa kí àwọn àjòjì máa béèrè pé ká kọrin ìbílẹ̀ wa fún wọn nílé àjèjì kò ṣeé ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé ó ní ọ̀pá àwọn ènìyàn búburú ó ní kò ní wà lórí olódodo títí láéláé mo gbà ládùúrà ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ọ̀pá àwọn Fúlàní ọ̀pá àwọn ẹni ibi ọ̀pá àwọn ẹni òkùnkùn
ní orúkọ Jésù Kristi Ọlọ́run jẹ́ kó wà lórí wa títí láéláé. Ọ̀pá àwọn Fúlàní ó ní ọ̀pá àwọn ẹni ibi. Bíbélì ní kò ní wà lórí olódodo títí láéláé. Ká máa jí odidi ọba gbé. Ohun tó ti ní lójú jolè lọ́nbẹ̀ odidi ọba aládé. Bàbá níbi tẹ́ ẹ dín yẹn lórí ọ̀rọ̀ ọba aládé, àwọn ọba tí wọ́n ń jí gbé yìí kí ló fà á tí wọ́n ń jọba gbé tí wọ́n ń pọba? Àwọn ọba ìlú kan wà bíi Kwara bíi nǹkan láìpẹ́ yìí tí wọ́n pa jagunjagun wọn, tó jẹ́ wípé ẹni tí ń dìfẹ́ǹdì ìlú, tó jẹ́ pé àwọn bàbá ṣe ń sọ̀rọ̀ yìí, ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé àwọn ọba yìí wọn ò lè súnlé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn kò lábúlé wọn, ìgboro Kwara ni wọ́n lọ sùn. Ìlọrin kílẹ̀ rò kó lè fa àbí? Ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé James pé ó ní àwọn áńgẹ́lì tí wọ́n sọ ipò ọlá wọn nù, ó ní wọ́n kó wọn jọ sì sọ wọ́n sínú ọ̀gbun àìnísàlẹ̀. Àwọn áńgẹ́lì tó sọ ipò ọlá wọn nù kì í ṣe ọmọ ìtìrẹ àwọn ọba tí wọ́n ń jí gbé, wọ́n ti sọ ipò ọlá wọn nù. Ọba sọpọ̀ ọlá ẹ̀ nù. Wọ́n ti sọ ipò ọlá wọn nù. Nínú ìwé orin Dáfídì Psalm 136:18, ó ní Ọlọ́run ó ló pa àwọn ọba olókìkí nítorí tí àánú rẹ̀ tó dúró títí láéláé. Ẹ gbọ́ dáadáa. Bàbá ìyẹn ni ó tiẹ̀ kẹ́ tó sọ nǹkan tẹ́ fẹ́ sọ, òun ló mú mi rántí ìṣípayá mi o. Ṣé ẹ rí ìpàdé táwọn lọ́balọ́ba fẹ́ ṣe? Ẹ jẹ́ kí wọ́n sòótọ́ o. Ẹ bá gbogbo àwọn lọ́balọ́ba sọ̀rọ̀ kí wọ́n sòtítọ́, kí wọ́n sòdodo. Torí pé tí wọ́n bá fi èké, tí wọ́n bá fi bo ọ̀rọ̀ lórí, tí wọ́n bá fi itọ́ funfun sí ẹ̀tọ́ fi tọ́ ẹ̀jẹ̀ sínú, tí wọ́n tutọ́ funfun síta. Ṣé láti ọjọ́ ìpàdé yìí ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí sílẹ̀ o. Láti ọjọ́ tó bá ti ṣèpàdé yìí sí oṣù 6, ẹ gbọ́ pé ọba olókìkí jáde láyé. Ọba olókìkí ó máa jáde láyé. Awọ́ lọ. Ọba olókìkí ó máa jáde láyé. Ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ tí ó mì gbogbo, tí ó mì ilẹ̀ ayé, tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà yìí láìpẹ́ àti láìjìnà. Torí pé inú Ọlọ́run ọ̀gá ògo ò dùn. Inú Ọlọ́run ò dùn. Òun ni Psalm 138:18 sọ. Ó ló pa Psalm 136, ó ló pa àwọn ọba olókìkí nítorí tí àánú rẹ̀ dúró. Kí lẹ rò pé Ọlọ́run ṣe pa àwọn ọba olókìkí? Torí àwọn ọmọ tiẹ̀, torí àwọn ènìyàn tiẹ̀ ni. Torí àwọn ènìyàn tiẹ̀. Fáráò nínú Bíbélì nígbà tí wọ́n mú petition lọ́ba Árónì ìgbà yẹn ló represent bàbá Akintoye. Mósè ló represent Sunday Igboho. Wọ́n kọ petition lọ, kì í ṣe ẹ̀kan o. Òun ni mo sọ pé kì í ṣe ẹ̀kan ni wọ́n mú petition lọ bá àwọn UK. Kì í ṣe ẹ̀kan. Kì í ṣe ẹ̀kan. Ṣùgbọ́n àṣírí kan wà, 3 ni. Ṣùgbọ́n ẹyọ kan péré ni màá sọ fún gbogbo ayé lónìí. Torí àwọn míì máa sọ pé ẹ bá rí jìnlẹ̀ ẹ má sọ, a máa sọ. Ṣùgbọ́n a fi ìyókù pamọ́. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí òwe ẹ̀yin àgbà pé èèyàn máa fún ọmọdé lẹ́wẹ̀ àbí bákan bẹ́ẹ̀ ṣe máa sá nǹkan lówe ṣá. A fi ìyókù. Ṣe rí lẹ́tà míì tí wọ́n mú lọ sí United Kingdom. Ẹ kóòtù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Lẹ́tà míì tí wọ́n mú lọ sí United Kingdom kí wọ́n lọ wá ìkórìdẹ ẹ̀yẹ òdídẹrẹ́. Ó ní kí wọ́n fi sign sẹ́yìn lẹ́tà yìí, kí wọ́n fi ṣe signature, kí wọ́n mú lọ bá wọn. Ìdàrúdàpọ̀ wàhálà máa bá wọn. Ó máa dé bá wọn. Àṣírí ó ti dé already. Bò tí wàá pọ̀ tó àbí? Ìpòyìn tí rí nǹkan kan ò tí ì ṣẹlẹ̀. Àdírí kẹ́kẹ́. Tí nǹkan bá ṣẹlẹ̀, Yorùbá ó ti lọ. Bíbélì wípé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. Ó ní yóò sì fi wọ́n mọ májẹ̀mú. Ṣé rí ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀? Ó pọ̀ gan-an ni. Nílẹ̀ Yorùbá tá a wà ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀. Ẹ jẹ́ kí wọ́n kọ lẹ́tà yẹn bí mo sì sọ. Àwọn nǹkan mẹ́rin mo lè sọ fún yín lẹ́yìn ètò. Ẹ sẹ́ǹdẹ̀ sólóyè Sunday Igboho, ẹ sẹ́ǹdẹ̀ sí bàbá Akintoye. Àwọn tẹ́ mọ̀ pé lóòótọ́ ènìyàn ni wọ́n. Bí yẹn ṣe jẹ́ lórí ìyẹn ni ẹ sà. Bàbá ẹ kú àtótónu látàtàárọ̀ kí n tó lọ síbi ìbéèrè mi. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí tẹ́ ń púrùfù pé tó wòlíì Ọlọ́run ẹni ìpè Ọlọ́run Olódùmarè ní. Àmọ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan tá a gbọ́ nípa yín tá a ti ṣèwádìí tá a rí bẹ́ẹ̀, a rí pé ẹ jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì. Pàápàá jùlọ lórílẹ̀-èdè tá a wà yìí lónìí, tí wọ́n bá sọ pé àwọn wo ni wọ́n múra àti láti lọ sínú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì, iléeṣẹ́ ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ ń gbọ́ báyìí tó jẹ́ individual àti èṣe ìjọba. Ẹ bá mi bó kó lọ fà. Báwo lẹ ṣe débẹ̀ ní ṣókí? Báwo lẹ ṣe di ìròyìn jẹ́ pásítọ̀ tẹ́ṣẹ́ torí ẹlòmíì wà tó jẹ́ bá mi like ẹ pásítọ̀ bá mi share ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi subscribe sí channel yìí. Ẹ subscribe sí channel yìí. Màá tún máa mú wá lóríṣiríṣiríṣi bó ṣe ń lọ ní yàjóyàjó lọ́tún a máa mú wá fún yín.